ó mà ṣe o, tírélà tẹ baálé ilé kan pa tó gbé àwọn ọmọ rẹ̀ lọ sí iléèwé ní ìpínlẹ̀ Ondo. Baálé ilé kan ní ìpínlẹ̀ Ondo ní tírélà ti tẹ̀ pa báyìí ní ìpínlẹ̀ Ondo. Ọkùnrin náà, ẹni tí àwọn ènìyàn kò tí ì mọ orúkọ rẹ̀, ni wọ́n ṣe lálàyé wípé àwọn ọmọ rẹ̀ ló gbé lọ sí iléèwé. Wọ́n ní bó ṣe jáde tí ó já àwọn ọmọ ọ̀hún sílẹ̀ tó ń padà sójú pópó ló pàdé ikú òjijì lópòpónà Ọ̀dà tó wà nílùú Àkúrẹ́ o. Àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn sọ pé ọ̀kadà ni baálé ilé náà fi gbé àwọn ọmọ rẹ̀ lọ sí ilé-ìwé. Bó sì ti ń padà bọ̀ láti ibi tó ti kó wọn lọ ní tírélà kan ti jánà mọ́ ọ̀nà tó ní pé ó ń bá eré burúkú bọ̀ tó sì gun orí baálé ilé ọ̀hún mọ́lẹ̀ o. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní wípé awakọ̀ ọ̀hún, èyí dírẹ́bà, bó ṣe bọ́lẹ̀ ló bá fẹsẹ̀ fẹ́. Èyí ló mú kí àwọn ènìyàn dúró ti ọkọ̀ náà. Wọ́n dúró ti ọkọ̀ yìí tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé kí wọ́n máa bọ̀ kí wọ́n wá ké sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Òkú arákùnrin yìí ni wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́, bẹ́ẹ̀ làwọn tí wọ́n fi aṣọ iléèwé táwọn ọmọ rẹ̀ tó gbé kọjá wọ̀ sọ́rùn dá wọn mọ̀ ṣàlàyé fáwọn agbófinró láti ṣèrànwọ́ nínú ìwádìí wọn láti mọ àwọn mọ̀lẹ́bí arákùnrin ọ̀hún. Wàhálà ńlá ṣẹ́yọ lọ́ṣùn. Àwọn aráàlú gbéná wojú orí adé nítorí ipò ọ̀dọ̀fin ìlú. Wàhálà ńlá ló ti bẹ́ sílẹ̀ ní ìlú Ilé-Ògbó tó wà ní ìjọba ìbílẹ̀ Ayédèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí lẹ́yìn táwọn èèyàn ìlú náà wọ́n fi ẹ̀hónú wọn hàn lòdì sí ìwà tí wọ́n ní orí adé ìlú náà Ọba Habib Adétóyè ṣe Àgbájé gba amòfin kẹta wò láti jáwé oyè lé ọ̀dọ̀fin tuntun lórí. Èyí tí wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún tí wọ́n ní ọba ìgbé náà ní kò bá òfin mu ọ̀hún. Oyè ọ̀dọ̀fin ló jẹ́ ipò pàtàkì nílùú náà, èyí tí wọ́n bọ̀wọ̀ fún tó sì wà lára ipò afọbajẹ ìlú náà tí wọ́n sì fi sínú ìlànà. Ipò yìí ló ṣòfò lẹ́yìn ikú olóyè Amos Alabi ti agboolé Ọládùnwò. Nípa àṣà ìlú náà, àjogúnbá nípò náà jẹ́ fún ìdílé Ọládùnwò. Àmọ́ ṣá, àwọn olùfẹ̀hónúhàn náà jáde o, wọ́n fi ẹ̀sùn kan ọba wípé ó ti ń yapa kúrò nínú àṣà àti ṣe pẹ̀lú ìlànà ìfinijoyè nílùú náà nípa yíyan ọ̀gbẹ́ni Fálẹ́yẹ Samuel Ọmọnìyí láti inú agboolé Olújogún gẹ́gẹ́ bí ọ̀dọ̀fin tuntun ti ìlú náà. Àlàyé tí wọ́n ṣe ni wípé àsìkò tí wọ́n ní wọ́n ṣe ìwọ́de ọ̀hún, wọ́n ní ìdílé Olújogún ti ní aṣojú lára afọbajẹ ìlú tẹ́lẹ̀ nípasẹ̀ ìyanisípò Olùkọ̀tún, èyí tí wọ́n pín láàrin wọn àti agboolé mìíràn. Nígbà tí ó ń sọ̀rọ̀ lákòókò ìfẹ̀hónúhàn rẹ̀, agbẹnusọ fún ìdílé Ọládùnwò Alhaji Bashir Ọ̀pálẹ́yẹ bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ọba ìlú yìí. Bẹ́ẹ̀ ló ṣàpèjúwe ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìgbìyànjú láti mọ̀ọ́mọ̀ yí ìtàn àkọọ́lẹ̀ ìbílẹ̀ ti ìlú Ilé-Ògbó padà. Ọ̀pálẹ́yẹ sọ pé inú wa bàjẹ́ gidigidi nípa ìwà tí olú ti ìlú Ilé-Ògbó yìí hù. Ìdílé Ọládùnwò nìkan ló ń jẹ oyè ọ̀dọ̀fin. Bó ṣe wá di wípé wọ́n fẹ́ tẹ ojú wa mọ́lẹ̀ la ò mọ̀, tó sì jẹ́ pé wọ́n mú àwọn ìwà tí kò sí nínú òfin wọ̀ ọ́. Àwọn ni pé eléyìí lòdì sí ọ̀nà tí ìlú ọ̀hún ti ń gbàjẹ oyè ọ̀dọ̀fin láti ẹ̀yìn wá. Gbogbo ọ̀nà tó bá yẹ la tọ̀ láti lè gba ẹ̀tọ́ wa padà. Ó túnbọ̀ ṣàlàyé síwájú pé ìfẹ̀hónúhàn ọ̀hún kì í ṣe láti ṣe ìkọlù sí ọba ìlú náà o, ṣùgbọ́n láti dáàbò bo àṣà àti òdodo tí àwọn baba ńlá ìlú náà ti fi lélẹ̀. Tí ọba bá sì kọ̀ láti ṣe àtúnṣe, a jẹ́ wípé ṣetán láti fi ojú ba ilé ẹjọ́ nìyẹn o, tí yóò sì ṣàlàyé ìdí tó fi fẹ́ ìyàwó oníyàwó, tó fi fẹ́ fi ìyàwó oníyàwó tọrẹ láì sọ fún ọkọ rẹ̀. Olùfẹ̀hónúhàn mìíràn, Ìyáàfin Falilat Agbolúajé, náà tún sọ pé ìgbésẹ̀ tí ọba náà gbé yìí ó lè dá ìpalára sílẹ̀ tó sì ṣàjèjì sí àṣà ìlú Ilé-Ògbó. Ó ní àwọn aráàlú ti pinnu pé àwọn kò ní gbà lọ́tẹ̀ yìí o,
bẹ́ẹ̀ ló ní yóò dára kí ọba tètè yanjú àìṣedéédé rẹ̀ kó tó di pé aráàlú ń sọ ọ́ lókò tàbí kọ ẹ̀yìn sí i. èyí kò tí ì ṣẹlẹ̀ rí nílùú ilé ogbó èyí kò tí ì ṣẹlẹ̀ rí ní ìlú ilé ogbó kò sì tí ì sí ọba náà tó jẹ rí tó gba ipò ọ̀dọ̀fin kúrò nínú ìdílé ọ̀làdúnwò kò ṣẹlẹ̀ rí. ìwà yìí jẹ́ ìwà ìrúfin sí àṣà ìlú tí ó sì jẹ́ wípé lápapọ̀ àwọn aráàlú ti panu pọ̀ wípé àwọn kò ní í gbà o. àwọn aráàlú tó ṣèwọ́de náà ni wọ́n gé pátákó dání pẹ̀lú àkọlé onírúurú tí wọ́n fi ìkìlọ̀ ránṣẹ́ fún ọba wọn wípé kó bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe kó sì tún ṣe jọba rẹ̀ pẹ̀lú òdodo. bẹ́ẹ̀ ni wọ́n ṣèlérí pé àwọn kò ní í gbẹ́nu dákẹ́ títí tí ipò ọ̀dọ̀fin ìlú yìí yóò fi padà sí agbolé tó tọ́ sí o. àmọ́ ṣá gbogbo akitiyan àwọn oníròyìn láti kàn sí ìyọba ìlú ọ̀hún ìyún olú tìlú ilé ogbó ọba Habib Adétóyè ṣe láti lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ló já sí pàbó gẹ́gẹ́ bí ìpè kò ṣe wọlé sí orí aago ọba náà títí di àsìkò tí wọ́n kó ìròyìn náà jọ papọ̀. ẹ tẹ subscribe button láti tẹ̀lé wa fún àwọn fọ́nrán míì tí a tún máa jù sílẹ̀ ní orí ìkànnì yìí. ẹ ṣe àwárí Owutu FM Space Lagos lórí YouTube láti máa tẹ̀lé wa. ẹ ṣeun.